تحصنت بسيئة والجبروت واعتصمت برب الملكوت وتوكلت على كذا الحي الذي لا خلق يموت. الخلاق اصرف عنا خلقا هذا من الوباء وقنا شر الأذى. الردى ونجنا من التعن والطاعون والبلاء بلطفك يا عزيز يا خبير إنك آمين. على كل شيء قدير آمين. وبالإجابة الجدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلا بك يا أرحم الراحمين. آمين. ربي زدني علما ربي زدني علما. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ẹ fi gáúsù lẹ̀ ọ̀gá mi ni atọrọ ìkẹ́ àti gẹ̀ fún àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá wa ọmọ ìyá Ìlọrin àwọn ni oníwàásí wa. Èmi sì máa ń wò wọ́n dáadáa lórí TikTok. Ọ̀rọ̀ ò ní jábọ́ lẹ́nu wọn kó má nítumọ̀. Ọlọ́run wa ní kí n jókòó tì yín lénìí. Ẹ̀yin lágbọ́rọ̀ lẹ́nu yín. Mo kí ọ̀gá gbogbo wa àlùfáà wa àrídùnnú Damallahu hayatahu. tí àwọn àfáà wa al-Mubarak tí wọ́n múná lára wọn iná tó sáná tí iná náà tún wá ń taná fáwọn èèyàn. Mo wá kí àlùfáà wa Fadilatu Sheikh Jabir Damallahu hayatahum. tí a bá yin gáúsù ẹ dákun ẹ jókòó ẹ jẹ́ mi náà kúnlẹ̀ tábà fi kéwú yìn wọn àfa sẹ́kù síbẹ̀ ni ìtẹríba wà ń bẹ̀ gbogbo ohun tó ń pera rẹ yẹn níjọ́ tọ́lọ́ ń bá pè ẹ́ bẹ́ẹ̀ ìwọ kọ́ ló pè rẹ̀ nìkan ayé ni ó pè ẹ́ bẹ́ẹ̀ láìfù tàwa simple gan ibi tí mo gbà kọ́lọ́kọ́lọ́ tí mo fi débi ó pọ̀ gan àwọn afáwà al-Mubarak mọ̀ èmi kan fàáfà ṣe yẹ̀yẹ́ ni afáwà àgbà gáúsù shabab ọ̀rọ̀ yóò ní dàrú Damallahu hayatahum. èmi mọ̀ pé ju ń tà ń ṣe yìí lọ ìsọlẹ́nu lẹ́ ń sá fún ẹ̀mí yóò sì gùn fún wa. Amina. mo wá kí àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ pẹ̀lú wọn Jíṣẹ́fẹ́. bàbá wa ẹ tún mú mi rántí bàbá mi ajísáfẹ́ ọlọ́mọṣà bá wa kẹ́ wọn. Àmín. mo kí bàbá wa tí wọ́n ń bẹ pẹ̀lú wọn mo wá kí dókítọ̀rù wa Dr. Abdul Hameed hayatahum. ọ̀dọ̀fin wọ́n parí thanawi wọn ní 1999 mi tí ìbẹ̀rẹ̀ ti dá yín nílọrin ìta ni mo ti ń wí kò sọ pé ó jù mí lọ ìyá 2000 ni mo ṣe lọ lọrin mo dẹ̀ bẹ̀rẹ̀ ní sanip ti dá yí sí dáadáa kò ní mí nì Dr. Abdul Hameed Damallahu wọ́n parí hayatahum. thanawi wọn kí wọ́n tó lọ sí international country tí wọ́n lọ yẹ baba jamia méjì ni wọ́n lọ o kí wọ́n tó wá tún lọ unilọrin Double honor. kí wọ́n tó ṣe master kí wọ́n tó wá wọ́n kún mímọ̀ dẹ̀ wà ń bẹ̀ ìtẹríba wá pọ̀ níjọ́ tèmi àti wọn ó dẹ̀ jọkọ́ tá àkọ́kọ́ mọ̀ra láyé wọ́n wà ní itikaf pẹ̀lú bàbá mi wọ́n á ní kí n ṣe lecture wọ́n wá ń bi mí pé ìgbà wo lẹ parí mo ní mo wà ní sálísà ìdádì èmi dẹ̀ ti ń ṣe tafsir láti sá ní ìdádì ní Kotonu. inú wọn dùn gan èmi ò tiẹ̀ wàá mọ̀ pé oníkewu ni wọ́n tó báwọn nígbà tí padà wàá mọ̀ lọ́dọ̀ Alhaji Idris Akintoye tí wọ́n gbá máìkì mú ó ní nǹkan dé ọlọ́mọsá jí kárí yín pẹ́. Amina. gbogbo àwa àdàbí àtàwọn bẹ́ẹ̀ ń bí ọ̀gá wa la fẹ́ kíhun Ala daribi kaumi. a sì rí dókítà yọ kú ònú àdàbí yà ọjà ọba ni wọ́n ti wí. Dina amrahu. ìní bá àsìkò yìí jẹ́ rárá Wa afuna. alifa wa Jamali ẹ̀yin kọ́ láàkì alifa Sheikh Muhammad Al-Jami láàkì Hameed wa láàkì ẹ jókòó Sanayi'u. àwọn táàkì nù baba mudiru ni wọ́n jókòó gbogbo ẹni tí ò gbà fún afa wa Sheikh wa Tirimizi lánàá nígbà tẹ́ ẹ jáde wọ́n gbà lágídí tó rẹ̀ tẹ́ ẹ bá gbámú nǹkan ṣe kìí ṣe ẹ̀ṣẹ̀ Ọlọ́run máa ń fún yẹn ní àwọn tí máa ń fi ń jà àmọ́ oríṣiríṣi lè yẹn máa fi ń jà ẹ̀yin náà ti tó fún wa láti fi jà torí Ọlọ́run ò jẹ́ kémi náà sí àdúrà sí i níjọ́ tí afa wa Abdulrazak Atani tí wọ́n ń ṣe ìkómọ tẹ́ ẹ darí ètò ìgbà tí mo ná owó àpò mi tán èló mo sì kó lọ́wọ́ ńjọ́ náà
àfàwọn àtàní àgbà náà wá láti Ìlọrin mo wá ní ẹ tọrọ fáwọn ọmọ yìí kí wọ́n mọ̀ ṣubú àmọ́ bí wọ́n ti rí ni mo ṣe fẹ́ kọ́ ọmọ mi rí. Allahu akbar. tí wọ́n bá ń sá lu ni sẹ́mi pé yẹn ṣàdúrà sí inú mi wá máa ń dùn pé àdúrà tọ́lọ́ ní kí n ṣe yìí ṣàdúrà sí yìí sì rí náà. àfàwọn Aljamali eléyìí tèmi ó sọ fún yín ọpẹ́ ní kẹ́ lọ máa dá ẹlòmíì ń lo orúkọ bàbá tó bí ni wọ́n fi mọ̀ láàfáà o kìí so orúkọ bàbá tó bí yín lẹ̀ ń lò ẹ̀ ń tún orúkọ yẹn ṣe ni ẹgbẹ́ràwọ̀ tí yín wá lódìdí bàbá wa Alhaji àgbà àáfàá ni wọ́n tó yanjú ẹ lọ wo gbogbo ọmọ wọn yẹn yẹn àáfàá ni wọ́n gbó ìyìnsó àyàfi o ẹ lọ wo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣẹ́kù dòní kìí ṣe ọlá bàbá ni wọ́n jẹ àdúrà bàbá ni ó gbà wọn wà máa ṣiṣẹ́ bí ìgbà tó já sí pé ní bàbá wọn ò tiẹ̀ ṣiṣẹ́ ẹ lọ wo àwọn àfa bẹ́ẹ̀ ọpẹ́ ni kẹ́ wàá máa dá torí nínú ọ̀rọ̀ tí àná Muhammad sọ. sallallahu alayhi wa sallam. ó ní ẹ̀ńtẹ́ kì í kú oríire tó ráyé wá yóò ní nǹkan mẹ́rin lára ẹ máa gbọ́ o ìwọ̀n ń kà á bọ̀ ó ní lisanun dhakirun wa qalbun shakirun wa badanun sabirun wa murahatun mu'minatun salihah. Allahu akbar. sẹ́rí gbogbo wa a kàn ń wo obìnrin ni wọ́n ju bá a ti ń wò wọ́n yẹn lọ téèyàn bá ti si ìyàwó fẹ́ ó ti dáràn iṣẹ́ yẹn ò ní yọ ẹ dákun torí àná Muhammad bàbá wo níwàásí ni. sallallahu alayhi wa sallam. àná Muhammad. sallallahu alayhi wa sallam. aṣọ náà mú nínú ọ̀rọ̀ àná Musa nígbà ó jẹ́ pé nǹkan kan náà ni wọ́n. alayhi salatu wa salam. àná Musa náà wá ka nǹkan mẹ́rin yẹn ó wá ṣọ́ra fún nǹkan mẹ́rin ẹ gbọ́ mi yé nínú tá àná Musa ṣọ́ra fún ó ní a'udhu bika ń fi Ọlọ́run ọba wá sọ mi ń wá làdín níbi ọmọ kan aláyà sayyidan eléyìí tí ó ta kò tí mo gbé lọ́wọ́ tí ó sọ pé òun ti dọ̀gá kò ní fẹ́ gbà ọ́ sá fún tí èèyàn bá si ọmọ bí tọ́mọ ò bá gba bí téèyàn bá fẹ́ kó gba ìbànújẹ́ rẹ̀ lè pààyàn àáfàá wa Ahmad bun Hassan àáfàá wa Ahmad bunu Hussein bunu Hassan bunu Abdul Samad ashairu al-Abbasi al-Mutanabbi àáfàá ni wàlàhámù mẹ́jà ẹ mẹ́jà náà sí ó ní wàlàhámù yahtarimul jisma nahafa wàlàhámù yahtarimul jisma nahafa wayushibu nasiyata sabiyi wayurimu ó ní tẹ́ ẹ bá rí èèyàn tí ìbànújẹ́ bá kún ara rẹ̀ ó ní ìbànújẹ́ ò wá sọ di ogbó òjijì wàlàhámù ẹ̀rí istiara náà ni o alimajasiya àbí asarihiya ó ní wàlàhámù yahtarimul jisma nahafa ìbànújẹ́ tí ò ní ban tí ò ní kú mọ́ yóò sì sọ̀yàn dídàkudà sẹ́yìn pé istiara náà ni n tá a rí àmọ́ n tó wà lọ́kàn tó gbé sọ́kàn tí ń banújẹ́ yóò wá ti gbó jọjọ́ orí ẹ̀ lọ ó ní wáyù ṣíbù náà ṣí àti sàbí yìí wáyù rímù ẹ wàá rí iwájú ọmọ kékeré ọmọ tí ò ti dàgbà ọmọ 25 years yóò ti wá funfun yóò wá gbẹ nàháfà yóò ti dìdàkudà ìbànújẹ́ ni o bẹ́ẹ̀ yẹn bá bímọ tí ò bá rin ibi tó yẹ kó rìn ìbànújẹ́ yẹn lè pa bàbá yẹn àwọn ànábì Ọlọ́run tí wọ́n ń sunkún nùbú wà wọ́n fẹ́ kí n tó wà lára àwọn kó pin sórí àwọn ni tóró jowó lọ bẹ́ẹ̀ yẹn bá wọ bí lónìí kéwú ó sì máa wú ké kéwú ó máa wú ké mo ṣe ń bọ̀ tí mo ní ká lọ fi mọ́tò mi gbá àwọn ọmọ lọlé èmi wà ń bí mo wá sọ fún kan náà àwọn pa mi pé kó lọ mo wá wo bí ọkọ̀ mi ló kéré jù inú mi wá ń dùn pé wọ́n lọ àmọ̀ dúpẹ́ kí ni mà ti yàtọ̀ táwọn afá lé yín bá jẹ́ ń jìbìtì àwọn ti lé yín nìyẹn àti dúpẹ́ fọlọ́hún tẹ́ ẹ bá rí wa lọ gbà ayé àlọ́ gbà yẹn lẹ̀ ni ṣebí kéwì náà là ń ké lábẹ́ igi fúrúùtù alifati aha àtijọba fi ń fún wa ní SSA a tún lo gbájú ẹ̀ náà torí gbogbo nǹkan kìí ṣe lásán lọ́dọ̀ jẹ́ torí bórí ẹ̀ ti dàrú báwọn
àwọn tó rí àwọn tó bí wọn wọ́n sunkún nílé àwọn tó bí wọn wọ́n á fi wọ́n pa wọ́n lẹ́rìn àwọn eléyìí ò lè dẹ́kun wọ́n yà máa sunkún lẹ́yìn ni wọ́n lè dẹ́kun ẹ lọ kíyèsí àwọn tòní bàbá wa gáúsù sábàbí wọ́n sọ pé tí màmá àwọn bá wà àwọn mansons táwọn ń kọ́ yà wọ́n ní màmá àwọn bọ́lá ń ṣe fẹ́ tó ló ti tó ń ké lillahi alikamalu lillah yóò sẹ́kù síbi kan àsìkò tó yẹ kínú bàbá ó mọ̀ dùn pé mi náà bímọ wọ́n sì lọ ẹ lọ wọ àwọn àfa bẹ́ẹ̀ ẹ lọ wọ àwọn àfa àgbà Sheikh Tajul Adabi àsìkò tí alájí àgbà ó mọ̀ dunnú pé èmi náà ti lọ mo bọ̀ wọ́n ti mọ̀ mí kínú àfa mi mọ̀ dùn wọ́n ti kú kò sójú wọn tẹ bá fẹ́ tó alájí àgbà yẹn fẹnu kan àfa àgbà wọ́n tún jókòjó wọn wà rárá dá lójú wọn kò pé gbogbo ọlọ́ọ̀ náà ló pé wọn ìjọ tí wọn bá ti parí iṣẹ́ náà ni wọ́n ń lọ ìtì mo wá fẹ́ lò tẹ́mi ó fi máìkì lẹ̀ ní wípé a lè yìnyín ẹ sá máa dúpẹ́ ẹ má ṣe o bẹ́ẹ̀ bá yín yẹn má jorí yín gan wú níjọ́ wo lẹ fẹ́ lábọ̀ níjọ́ wo lẹ yín náà fẹ́ lọ́dọ̀ torí wípé àwọn ẹni Ọlọ́run wọn máa ń dun àwọn ipò kan ó ní sílísílà bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn ò ní kó lọ ní ikhlas yóò fẹsẹ̀ lẹ̀ yóò máa sin lọ́hùn ikhlas yẹn ni yóò jogun istijaba tí bá ti ń bẹ lọ́hùn yóò máa gbà istijaba ni yóò jogun wìláyà onóòdẹ ni Ọlọ́run tó bá ti ní wàláyà tó bá ti ń kú òun bẹ́ẹ̀ yóò wá ní màkọ́mù níbo lẹ́ ń lọ mò ń lọ́dọ̀ gáúsù ẹ̀ rí àfa wa ọ̀tẹ́ ni kéèyàn sì wọnú ilé kó máa ṣàdúrà fún ká máa kíyàn ká máa sọ̀rọ̀ Ọlọ́run wọ́n sì di owó bí ìgbà téèyàn bá di àgbàdo mọ́ra bàbá wa rí tàkáǹtì tán ní ń wọlé ó ti wọlé asáríyùn inú àwọn afáàtàfà Mubarak tó sórí rárá wọn nù ẹni tí ó gbé mọ́tò yóò múra wọn àti ẹ̀ lérè lè gbé níjọ́ tí mo ti àfà wọ́n tún àfà tún wá gbé kì í sí gbá ẹ̀ sanwó pẹ́ wọ́n fún yín mọ́tò ẹ yóò bú àná Muhammad sallallahu alayhi wa sallam fa awwaluhum Tajul Labib mu'assiso. bẹ́ẹ̀ bá ti wá ní màkọ́mù pé bó ló ń lọ ńlọ́dọ̀ gáúsù ńlọ́dọ̀ àrídùnnú Ọlọ́run ti gbàṣẹ́ wọ́n ti ní màkọ́mù bẹ́ẹ̀ bá dẹ́kọ̀ ẹ wo orin tí àwíyé ẹ̀sẹ̀ kọ èmi ò mọ ibi tó máa ń ti rí átífà yẹn wà gbá kò ní o ó dẹ̀ kó àwọn tí èsè díẹ̀ tán wúwo ó sì fi wọ́n kọrin oníbọ̀ Ọlọ́run jẹ́ tí wàá bẹ̀ mí ṣe fúnra àfáàjà mọ́lì ni wọ́n múra wọn nínú tó yẹ kí n ṣe lójúṣe yìí ṣe fún àfáàbà wọn gbogbo ìgbà kọ́lé yẹn máa ń lówó lọ́wọ́ ẹ̀yin lè rò pé gbogbo ìgbà lọ́dọ̀ tí kì í ṣe gbogbo ìgbà òní wọn tó san sálárì wa yìí sí ní ìjẹ́ sẹ́kù èmi èéfi pamọ́ tí n bá ní ìná wọn ò pé tí n bá ní kí n fún àfáà lówó àfáà tiẹ̀ ti ṣe fídíò kan pé ìwọ tó bá ti fún mi lówó kó tó di kíní mọ́ fún mi ní ẹ̀mí náà ti kó bẹ̀ nu ọ̀gbowó bí àfáà bá wá ní kò rí bẹ́ẹ̀ lónìí mo wá lè change ẹ̀ ṣé tí a bá fún yín lálẹ́ ìṣẹ́gbà irọ́ ìlè fún yín báyìí sẹ́pẹ́ fún mi lówó bí yín fún yín lálẹ́ nílé. ọ̀dà àyànjú ara wa lálẹ́ yìí ó wá lè má tó tàwọn gáàsù tó dòye ó pọ̀ àmọ́ wa náà ó sojúṣe mo máa ń sọ fún àfáà Mubarak mo ní Ọlọ́run mọ̀ pa wa ò tí rí wa bá kú ẹ ti ní bùkátà ẹ lè wọ́ ọmọ mìíràn yọkàn àfáà Mubarak ṣọ́ọ̀kì mo ní àkíní wàhálà ọkàn wa balẹ̀ pẹ́ nífẹ̀ẹ́ wa èmi ò wá ní tèmi ó sọ ju pé àfáà wa Aljamali ẹ máa dúpẹ́ ni o a'udhu billahi minash shaitani rrajim istishhad ní àyà yín ó máa jẹ́ ibi tí mo ń lọ pẹ̀lú ọ̀rọ̀ makom ó ní pé téèyàn bá ti bá sẹ́dé bẹ̀ tán bá ti ń wá báyàn kò sí má bá dàlú makom illa ziyada èèyàn kan tó máa lékún ni ó ti pinnu ibi tí bàbá ṣiṣẹ́ dé ibi tọ́lọ́ ni wọ́n ó dé nù ibi tẹ́yìn wá lọ ó jìnnà nítòsí so máa ń pọ̀ àwọn tí ń jábọ́ lẹ́nu yín tayọ pé èèyàn ń ṣe tírénì nínú ilé ẹ pé èmi náà wá bọ́nu lé ìwọ̀n aṣọ báyìí ẹ kàn máa dàálẹ̀ ẹ máa dàálẹ̀ ẹ tó wá nílà kí o máa mú tiẹ̀ yóò máa mú tiẹ̀ mo wà ní party secretariat àti wá ń jẹta àwọn ń discuss ọ̀rọ̀ bàbá wa gáúsù ó ti wá dàrú máa wo lóṣèlú lójú ṣé tá a bá pẹ́ ní ìṣòwò la fẹ́ fún ni ṣé kò la fẹ́ fún ni